Èmi Abíọ́dún Ọmọláwuyè mò ń fi àkókò yìí mo tún fi ń kí gbogbo wa pátápátá pé ẹ kú kàlẹ̀ ńbẹ̀ wọn. Ìwé wo là ń kà lọ́wọ́? Ó ní ìwé tí àkọlé rẹ̀ ń jẹ́ Adákẹ́dájọ́. Bẹ́ẹ̀ bá gbàgbé, orí keje ìwé ìtàn náà òun la ti parí báyìí. Orí kẹjọ òun la ó ti máa tẹ̀síwájú. Ibo la parí orí keje sí? Ẹ rántí wípé Ọlápàdé ó ti lọ sí ilé ìwòsàn, ṣùgbọ́n àwọn tó rò pé òun ó bá ń bẹ̀ kò mà bá wọn ń bẹ̀. Àwọn afurasí kan òun ló tún rí tó sì ń tọpa wọn, ṣùgbọ́n tí wọ́n sá mọ́ ọ lọ́wọ́. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rẹyìn? Bẹ́ẹ̀ bá ti subscribe sí YouTube channel mi, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run Olódùmarè, ẹ bá mi subscribe báyìí. Ṣé kárìn kápọ̀ yíyẹni máa ń yẹni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó ti subscribe pátápátá. Bákan náà, ẹ má gbàgbé láti máa bá mi like àwọn fídíò mi ọlọ́kan òjọ̀kan, kẹ́sì máa kọ́mẹ́ǹtì. Lágbára Olódùmarè, ní sú ara wa o. Ẹ ké sáwọn aládùúgbò yín káwọn náà wá nǹkan fìdílé. Kẹ́jẹ́ ká máa tẹ̀síwájú nínú ìtàn náà lónìí. Ẹ máa bá mi ká lọ. Orí kẹjọ òun la wà báyìí. Gbangba Dekun òun làkọ́lé tó ń bẹ ńbẹ̀. Aago 7:30 alẹ́ ó ti lù kí Ọlápàdé kó tó padà wọlé. Bí ó ti wọlé, oníyàwó rẹ̀ ń kí káàbọ̀ tó sì ń béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé kò sí nǹkan o, torí ojú rẹ̀ ó kọ́rẹ́ lọ́wọ́ díẹ̀. Ọlápàdé ní kò sí nǹkan kan. Ó ní òun kàn ní àwọn ìdojúkọ kan lẹ́nu iṣẹ́ lónìí ni. Ìyàwó rẹ̀ ní ṣé lórí ọ̀rọ̀ olóògbé Ọlágbèmí àti ọ̀gá yín ojú rere yìí náà. Ọlápàdé jókòó lórí àga kan ní yàrá ìgbàlejò wọn bíi pé ẹnìkan ló tì í lu àga náà. Bí ó ti jókòó, òun ló ní bẹ́ẹ̀ ni o. Ìyàwó rẹ̀ ní ẹ ṣáà rọra máa ṣe. Ẹ̀mí iṣẹ́ ó gùn ju ẹ̀mí ènìyàn lọ o. Ṣé kí n bá yín gbé oúnjẹ yín wá àbí ẹ ó kọ́kọ́ lọ wẹ̀ náà? Ọlápàdé ní oúnjẹ ló ṣe kókó báyìí. N ò ráyè fi ohunkóhun sínú láti ìgbà tí ilẹ̀ ti mọ́. Jẹ́ kí n kọ́kọ́ wẹ inú ná. Inú là á wẹ̀ kí a tó wẹ ìta. Kò burú, ẹ jẹ́ kí n lọ gbóúnjẹ yín wá. Ìyàwó Ọlápàdé yí ojú padà, ó sì ń wọ yàrá ìdáná lọ. Ó ti fẹ́rẹ̀ dé ẹnu ọ̀nà kí Ọlápàdé tó ní àwọn ọmọ ńkọ́. Ìyàwó rẹ̀ sì dáhùn bó ti ń wọnú ilé ìdáná lọ pé àwọn ọmọ mà ti sùn ní tiwọn. Ọlápàdé ní kí ló wá dé? Wọ́n má tètè sùn ní òní. Ìyàwó rẹ̀ ní ó fẹ́ rẹ Ayọ̀mídé díẹ̀ ní tirẹ̀ ni. Àwọn méjèèjì òun ni mo sì lo oògùn fún. Bóyá ohun tó jẹ́ kí wọn ó tètè sùn nìyẹn. Ọlápàdé dìde lẹ́sẹ̀kẹsẹ̀ láti lọ wo àwọn ọmọ náà. Kò sì pẹ́ púpọ̀ tó fi tún jáde padà sí yàrá ìgbàlejò. Bí ó ti jáde, òun ìyàwó rẹ̀ ní oúnjẹ yín ti wà lórí tábìlì. Ọlápàdé lọ tààrà sí orí tábìlì tí oúnjẹ rẹ̀ wà. Ó san ọwọ́, ó sì bẹ̀rẹ̀ sí ní jẹun. Ó ti bu òkèlè bíi 6 nínú oúnjẹ náà kí ìyàwó rẹ̀ tó wá jókòó tì í. Bí ó ti jókòó, òun ló ní ibo lẹ wá bá iṣẹ́ ìwádìí náà dé báyìí. Ọlápàdé ní ọ̀rọ̀ náà ò fẹ́ yé mi mọ́. Ojoojúmọ́ òun lẹ́jọ́ òun ló ń dojúrú sí i bí ẹsẹ̀ aránṣọ. Ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ẹnìkan ṣoṣo tí mo tún rò pé bí mo bá lè rí yóò lè tú àṣírí gbogbo ohun tó ṣókùnkùn nípa ọ̀rọ̀ náà fún mi. Ìgbà tí wọ́n fi dé Olúyoro tó wà, n ò bá, kò sì sí ẹni tó mọ bó ṣe rìn mọ́ títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Ìyàwó rẹ̀ ní ẹ ò sì kófìrí nǹkan kan, torí wọ́n ní olè kì í jà àgbàlagbà kó má ṣe é lójú fìrí. Ọlápàdé ní àwọn méjì kan jáde nínú yàrá tí wọ́n ní ọkùnrin náà ti ń gba ìtọ́jú. Mo fura sí wọn lẹ́sẹ̀kẹsẹ̀, mo sì bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wọn. Ṣùgbọ́n bí wọ́n ti rí mi, òun ni wọ́n ki aré mọ́lẹ̀ tí wọ́n sì sá lọ mọ́ mi lọ́wọ́. Ìyàwó rẹ̀ ní mo ṣe bí gbogbo àwọn tí ẹ ní ẹ fura sí òun ló ti wà ní àhámọ́. Bẹ́ẹ̀ ni àyàfi Ọmọlára, Fọlákẹ́mi àti Ojúyọbọ́ tí a ò tí ì rí mú. Ìyàwó rẹ̀ ní ó túmọ̀ sí wípé Ọmọlára àti Fọlákẹ́mi náà wọ́n ní láti wà ní àtìmọ́lé. Ẹ sì ní láti sa gbogbo ipá láti fi páńpẹ́ òfin mú Ojúyọbọ́ náà. Bí bẹ́ẹ̀ kọ́, ìgbìnrìn ọ̀tẹ̀ òun ni ẹjọ́ yìí òun ni yóò dà. Ìyàwó Ọlápàdé dìde fù ú. Ó ní ìmọ̀ràn tí èmi lè gbà yín nìyẹn o. Kí ẹ sì fúnra sí àwọn alábàáṣiṣẹ́pọ̀ yín. Ọ̀tá ń bẹ nínú ọ̀rẹ́. Ó lè jẹ́ àwọn ló ń sọ ìrìn yín fún àwọn oníṣẹ́ ibi tí ẹ̀ ń lépa kiri. Èmi ti wọlé lọ ń tèmi o. Ọlápàdé dá owó oúnjẹ tó ń jẹ dúró lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ń wo ìyàwó rẹ̀ bó ti ń wọ yàrá lọ. Bí ìyàwó rẹ̀ ti wọlé tán, òun ni Ọlápàdé san ọwọ́. Ó sì pa oúnjẹ tó ń jẹ tì. Ìró wá dáa ní ìjàkadì.
ó ń rò pé ọ̀rọ̀ tí ní ìyàwó òun sọ yìí o, ṣé ó wá lè jẹ́ ọ̀kan nínú Ọmọlára àti Fọlákẹ́mi òun ló ń lu kùmà tí wọ́n ń tọwọ́ bapó. Kò mà sí ohun tí kò lè ṣẹlẹ̀ ní tòótọ́, ó ṣeéṣe kó jẹ́ àwọn. Lórí ọ̀rọ̀ Ojúyọbọ̀ ò lè láyà tó bẹ́ẹ̀ kó máa ṣe ohun tó ń ṣe yìí nírú àkókò yìí. Wọ́n ṣáà ti kéde wípé wọ́n ń wá ẹ gbọ́ ná. Ojúyọbọ̀ mà sí nínú àwọn tí mo rí. Bí ó bá jẹ́ pé ó farapamọ́ tó ń rán àwọn ènìyàn kan ṣiṣẹ́ náà ńkọ́? Kí Olódùmarè kó jẹ́ kí Ojúmàrè ó mọ́ wa. Bí ó bá ti di ọ̀la, n ó lọ fi òfin gbé Ọmọlára àti Fọlákẹ́mi náà. Ọ̀rọ̀ sì wà nínú ohun tí Mariam sọ pé kí n fura sí àwọn tí a jọ ń ṣiṣẹ́. Báwo ni àwọn ọ̀daràn náà ṣe mọ̀ pé mò ń lọ sí Olúyọ̀rọ̀ láàárọ̀ tí wọ́n fi tẹ̀lé mi dé ibẹ̀? Àbí wọ́n kàn wá ìwà tiwọn ni? Dájúdájú àwọn ni wọ́n jí Fúnṣọ́ gbé. Dasọfúnjó. Kí ni Dasọfúnjó fẹ́ gbà nínú ìwà pálapàla yìí? Ọlápàdé dìde ní ibi tó ti ń jẹun. Ó gbé oúnjẹ tó jẹ kù, ó wọ yàrá ìdáná lọ. Ó tún padà wá gbé omi tó fi ṣan ọwọ́, ó gbé wọlé lọ. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, òun ló jáde padà. Ó ní láti jẹ́ wípé àṣírí tó pọ̀ ó ń bẹ lọ́wọ́ Fúnṣọ́, òun ni wọ́n fi wá jí gbé. Olódùmarè nìkan òun ló sì mọ ibi tí wọ́n gbé e lọ báyìí. Bí wọn ò bá tíì pa á, ojú rẹ̀ yóò ti rí màbo. Ọlápàdé jókòó sí orí àga tó kọ́kọ́ jókòó sí ní ìgbà tó kọ́kọ́ wọlé lẹ́ẹ̀kan. Ó dákẹ́ lọ bá rí i. Ẹ̀ẹ̀kan náà òun ló tún ta gìrì bíi pé ó rántí nǹkan kan. Ó ní ẹ dúró ná. Ìgbà tí èmi àti dókítà wọ yàrá tí wọ́n ní Fúnṣọ́ wà lẹ́ẹ̀kan, a ò rí Fúnṣọ́, kò sì sí ẹnikẹ́ni nínú yàrá náà. Lẹ́yìn tí a jáde síta tán, òun ni mo rí tí àwọn méjèèjì tí wọ́n múra bíi dókítà tí wọ́n ń jáde bọ̀ láti yàrá náà. Ọlápàdé tún dákẹ́ lọ bá rí i. Ó ní dájúdájú àwọn kọ́ ni wọ́n gbé Fúnṣọ́ lọ. Ó ní láti jẹ́ wípé wọ́n wá ṣe Fúnṣọ́ ní ìjàmbá ni. Àwọn náà ò sì bá a nínú yàrá náà. Mo rántí wà yìí. Àwọn nọ́ọ̀sì ní dókítà kan òun ló wá mú Fúnṣọ́ lọ fún àyẹ̀wò. Gbogbo yàrá àyẹ̀wò tó wà nínú ilé ìwòsàn náà òun la sì ti yẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ tí a ò rí Fúnṣọ́. Dájúdájú ẹni tó wá mú Fúnṣọ́ ó múra bíi dókítà ni. Ṣùgbọ́n àwọn tí wọ́n wá sí kejì tí mo rí náà, àwọn náà múra bíi dókítà. Méjèèjì mà sì jọ ara wọn. Ṣé ó wá lè jẹ́ wípé ẹnìkan ṣoṣo náà òun ló rán àwọn méjèèjì tó ṣiṣẹ́ náà níṣẹ́ kó wá fún wọn ní àkókò ọ̀tọ̀ọ̀tọ̀ pé bí ọ̀kan ò bá ṣe, òmíràn yóò ṣe? Ọ̀rọ̀ náà sú mi wà yìí. Ikú àgbẹ̀ a máa sọ oko etílé dìgbòrò. Ikú ọ̀gá ojúrere òun ló kó mi sínú ìyọnu báyìí. Ikú ọ̀gá ojúrere òun ló kó mi dà sínú ìyọnu bí àkàrà inú agbada. Bóyá la lè rírú wọn mọ́ nínú iṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí. Ikú bọlá jẹ́. Orí èrò òun ni Ọlápàdé wà tí oorun fi gbé e lọ. Ọlápàdé gbọ́ tí ẹnìkan bẹ́ sílẹ̀ kì í ní ìta. Ó ta wà ìdìde, ó fi ọwọ́ nu ojú nù, ó mí kanlẹ̀, ó ní àlá ni mò ń lá. Ọlápàdé wo aago lára ògiri. Aago 12 kù ìṣẹ́jú díẹ̀. Ó ní ọjọ́ ti yá lọ tó báyìí. Ó wo ẹ̀rọ amóhùnmáwòrán tó wà lára ògiri. Ó ní àbí inú ẹ̀rọ amóhùnmáwòrán ni òun ti gbọ́ ohun tí òun rò wípé òun gbọ́ náà. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló tún rántí pé nígbà tí òun ń jẹun lọ́wọ́ tí òun àti ìyàwó òun sì ń sọ̀rọ̀, òun ti gba ohùn lẹ́nu ẹ̀rọ amóhùnmáwòrán náà. Dájúdájú bí kì í bá sí àlá ni òun lá, a jẹ́ pé ogun ti ká òun mọ́. Ó fẹ́rẹ̀ máì tí sọ̀rọ̀ náà tán tó fi ń gbọ́ wúrúwúrú ní ìta bí ìgbà tí ewúrẹ́ ń jẹlé. Ó dìde lórí ẹsẹ̀ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹnu ọ̀nà ìta òun ló kọ́kọ́ lọ. Ó há ilẹ̀kùn náà ní kọ́kọ́rọ́. Ó pa iná lára ògiri. Ó wá rọra yọjú lójú fèrèsé láti wo ìta. Bí ó ti ká aṣọ tó wà lójú fèrèsé díẹ̀, òun lórí ọkùnrin kan báyìí tó nípọn láyà bí ìrá ní ìta nínú ọgbà tí wọ́n mọ yí ilé wọn ká. Ọkùnrin náà gbé ìbọn lọ́wọ́. Ọlápàdé mọ̀ wípé ogun ti ká òun mọ́. Ọ̀dọ̀ ìyàwó àti àwọn ọmọ rẹ̀ òun ní ọkàn rẹ̀ kọ́kọ́ lọ. Ó yọ mìírín kúrò ní ibi fèrèsé. Ó sì ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sí inú yàrá. Bí ó ti dé inú yàrá, ó rí i pé ìyàwó òun àti àwọn ọmọ wọn sì ń sùn. Ó rọra wọ yàrá náà. Ó mú ìbọn ìléwọ́ rẹ̀ àti iná àtẹ̀tàkà báyìí ní ibi tó kó wọn sí. Ó jáde padà. Ó rọra pa ilẹ̀kùn yàrá dé. Ó sì há a ní kọ́kọ́rọ́. Ọlápàdé padà sí yàrá ìgbàlejò. Ó wá de etílẹ̀ dáadáa. Ohùn ẹsẹ̀ ènìyàn méjì òun ló ń gbọ́. Bí àwọn tó wà ní ìta náà bí wọ́n ti ń yọ́rìn tó, síbẹ̀ Ọlápàdé ń gbọ́ ìró ẹsẹ̀ wọn. Ó sì mọ̀ wípé ẹ̀yìnkùlé ilé òun
òun ni wọ́n fẹ́ gbà wọlé. Ọlápàdé rọra yọ́ lọ ibi ilẹ̀kùn tó jáde sí ilé ìdáná láti yàrá ìgbàlejò. Ó rọra ṣí ilẹ̀kùn náà sílẹ̀ gbawuya. Lẹ́yìn náà òun ló lọ gbé àga kan ní inú àwọn àga tó wà ní ibi tábìlì tí wọ́n ti ń jẹun. Ó gbé àga náà sí kọ̀rọ̀ ibì kan, ó sì jókòó sórí rẹ̀ pẹ̀lú inú fu àyà fu. Kò pẹ́ púpọ̀ tó fi gbọ́ tí wọ́n ń gbìyànjú àti ṣí ilẹ̀kùn láti ẹ̀yìnkùlé wọlé. Àyà Ọlápàdé bẹ̀rẹ̀ sí ní lù kìkìkì. Ó ń rò pé báwo ni ìbá ti dùn tó kó jẹ́ wípé ìyàwó àti àwọn ọmọ òun ò sí nínú ilé láàjì yìí. Bí wọn ò bá sí nínú ilé ni, ṣe bí ẹ̀mí òun nìkan òun ni òun yóò máa dù. Àti du ẹ̀mí ènìyàn 4 lóru yìí kò ní ṣàì mú ìnira dání dandan. Orí èrò yìí ni Ọlápàdé wà tí ilẹ̀kùn tó wọlé sí yàrá ìdáná láti ìta fi ṣí. Ọlápàdé mú ìbọn ìléwọ́ rẹ̀ gírígírí. Àwọn méjì tó wà ní ìta náà wọ́n yọ wọlé. Wọ́n ti súnmọ́ tòsí ibi tí Ọlápàdé jókòó sí dáadáa kí Ọlápàdé kó tó tan iná àtẹ̀tànwọ́ rẹ̀ yàn lójijì. Jìnnìjìnnì bá àwọn méjèèjì torí ó bá wọn lójijì. Pẹ̀wù òní ìbọn ọwọ́ Ọlápàdé òun ló dún. Ìbọn náà ò sì dún ju bí ìgbà tí ènìyàn rọra pàtẹ́wọ́ lọ. Ní mọ̀nà wá òní Ọlápàdé ló ti pa iná àtẹ̀tànwọ́ rẹ̀. Èyí tó síwájú nínú àwọn méjèèjì tó wá ka amọ́ náà ó ti ṣubú yakata. Ẹsẹ̀kẹsẹ̀ òní oníṣẹ́ ikú òun ló ti jẹ́ fún un. Ọ̀kan tó kù lẹ́yìn ó ṣínà ìbọn bo ibi tí Ọlápàdé wà. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ òun ló wá ń rọra yọ lọ sí ọ̀nà ibẹ̀. Ìyàwó Ọlápàdé sá jáde láti inú ìyẹ̀wù. Ẹ̀rù bà á ó kọjá ààlà. Bẹ́ẹ̀ ló ń mí lókè àyà túpetúpe. Ọlápàdé sáré pàdé rẹ̀ lẹ́nu ọ̀nà. Ìyàwó rẹ̀ ní mo gbóhùn ìbọn. Ọlápàdé ní èmi náà gbọ́. Òun ni mo fi sáré jáde. Mo wá rí i pé àwọn ọdẹ àdúgbò òun ni wọ́n yìnbọn ọ̀hún. Ìyàwó rẹ̀ ní ṣùgbọ́n ìbọn náà dún bí wípé inú ilé yìí òun ni wọ́n ti yìn. Ọlápàdé ní ta ló wá fẹ́ yìnbọn nínú ilé wa? Ibi tí wọ́n ti yìnbọn náà ó súnmọ́ tòsí ọ̀dọ̀ wa. Òun ló jẹ́ kó rò bẹ́ẹ̀. Àti pé bóyá torí ojú oorun tí ó wà òun ló jẹ́ kó já ọ láyà tó bẹ́ẹ̀. Ìyàwó Ọlápàdé kọjá lára Ọlápàdé ó sì ń lọ sí ọ̀nà yàrá ìdáná. Ọlápàdé fa ọwọ́ rẹ̀ padà ó ní ibo lo tún ń lọ? Ìyàwó rẹ̀ ní òrùngbẹ ń gbẹ mí nì, mo fẹ́ lọ mú omi nínú ẹ̀rọ amómitutù. Ọlápàdé ní má ṣe yọnu, ìwọ padà sọ́dọ̀ àwọn ọmọ ní yàrá, wọn ò lọ bá ọ mú omi wá. Ìyàwó Ọlápàdé kọ́kọ́ dákẹ́ lọ bíi pé ó ń ro ohun tí Ọlápàdé wí. Ó padà sẹ́yìn ó sì ń wọ inú ìyẹ̀wù lọ. Bí ó ti ṣí ilẹ̀kùn kó wọlé òun ló gbọ́ tí ẹnìkan dún lẹ́yìn rẹ̀ bíi pé wọ́n fi ọwọ́ bò ó lẹ́nu. Ó dúró sí i ó sì yí ojú padà sí Ọlápàdé. Ẹsẹ̀kẹsẹ̀ òun Ọlápàdé dún bí ẹni tí wọ́n fi ọwọ́ bò lẹ́nu tó sì bẹ̀rẹ̀ sí ní wúkọ́. Ìyàwó rẹ̀ kí pẹ̀lẹ́ ó ní ẹ̀yin náà ẹjọ́ lọ wá omi díẹ̀ mu. Ọlápàdé sì dáhùn ó ní òun ti gbọ́. Ìyàwó Ọlápàdé wọ yàrá lọ ó sì pa ilẹ̀kùn dé. Ọlápàdé mí kanlẹ̀ ó tan iná àtẹ̀tànwọ́ rẹ̀ ó sì ń padà sí yàrá ìdáná. Ọlápàdé sí ẹ̀rọ amómitutù tó wà ní yàrá ilé ìdáná náà. Ó mú omi inú ike kan níbẹ̀ ó sì padà sí ìyẹ̀wù wọn. Ọlápàdé há ilẹ̀kùn ìyẹ̀wù wọn ní kọ́kọ́rọ́. Bó ti wọlé ó na omi ọwọ́ rẹ̀ sí ìyàwó rẹ̀. Ìyàwó rẹ̀ sí i ó sì mú omi náà dé ìdajì kó tó gbé e sí ẹ̀gbẹ́ kan. Ó sùn padà sórí ibùsùn. Ọlápàdé náà bọ́ sí orí ibùsùn ó sì fi ọwọ́ kó ìyàwó rẹ̀ mọ́ra. Ìyàwó Ọlápàdé yíra padà ó sì kọjú sí Ọlápàdé ó wá gbé orí lé e láyà. Ọlápàdé náà sì fi ọwọ́ ọ̀tún ó fi kó o mọ́ra. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ oníyàwó Ọlápàdé ló fò dìde ó ní ẹ jọ̀wọ́ ẹ bá mi tan iná lára ògiri. Ọlápàdé ní ṣé kò sí nǹkan? Ìyàwó rẹ̀ dáhùn ó ní ó jọ pé ẹ̀jẹ̀ ń rùn lára aṣọ yín. Àyà Ọlápàdé jápà ó ní ẹ̀jẹ̀ bíi ti báwo? Ìyàwó rẹ̀ ní àní mo gbóòórùn ẹ̀jẹ̀ lára aṣọ yín, ẹ tan iná. Ọlápàdé ní bí mo bá tan iná ó lè jí àwọn ọmọ sílẹ̀. Bí o bá ní o gbóòórùn ẹ̀jẹ̀ lára aṣọ mi jẹ́ kí n pààrọ̀ aṣọ kí n sì lọ bu omi sára. Ìyàwó rẹ̀ ní ìyẹn dáa bẹ́ẹ̀. Ọlápàdé ní àmọ́ n ò rò pé mo lè wẹ omi tútù lóru yìí. Ìyàwó rẹ̀ dáhùn ní ẹ lọ gbómi kaná àbí kí n wá lọ bá yín gbé kaná ni. Ọlápàdé ò tí ì jẹ́ kó parí ọ̀rọ̀ náà tó fi ní má ṣe yọnu, n ó lọ gbé kaná fúnra mi. Ṣé o mọ̀ wípé o ní láti tètè jí kí o múra fún àwọn ọmọ láti lọ sí ilé ìwé? Ọlápàdé dìde kúrò lórí ibùsùn ó wọ balùwẹ̀ lọ.
ó bó aṣọ tó wà lọ́rùn rẹ̀ àti ṣòkòtò tó wọ̀, ó jù ú sínú ike ńlá kan báyìí tó ní ihò ní gbogbo ara tó wà nínú balùwẹ̀ wọn. Ó wá lọ́ aṣọ kan funfun báyìí, ó lọ́ mọ́ ìdí. Ó jáde sí yàrá padà, ó rí i pé ìyàwó òun ó ti ń sùn. Ọlápàdé lọ sí ẹnu ọ̀nà tó jáde sí yàrá ìgbàlejò, ó sì jáde sí yàrá ìgbàlejò. Bí ó ti jáde sí yàrá ìgbàlejò, òun ló rọra sún àga kan báyìí tó jókòó lé nígbà tí ó wọlé láti ibiṣẹ́ ní ìrọ̀lẹ́. Ó mú okùn yíyí kan báyìí jáde lẹ́yìn àga náà, ó sì wọ ilé ìdáná lọ. Lẹ́yìn nǹkan bí 20 ìṣẹ́jú tí Ọlápàdé ti wọ ilé ìdáná lọ, òun ló jáde padà sí yàrá ìgbàlejò. Ìgbà tí yóò fi jáde, òógùn ti bò ó dàrúdàrú. Kò gbé omi gbígbóná kankan jáde láti yàrá ìdáná, bẹ́ẹ̀ ni kò sí ohun mìíràn lọ́wọ́ rẹ̀ ju iná àtẹ̀tàn tó mú lọ́wọ́ lọ. Ọlápàdé jókòó lórí àga tó kọ́kọ́ jókòó lé ní ìgbà tó wọlé láti ibi iṣẹ́ lẹ́ẹ̀kan. Ó mí kanlẹ̀, ó sì ronú lọ gbárí. Lẹ́yìn ìṣẹ́jú 5 tó ti jókòó, òun ló tún dìde padà tó sì wọ ìyẹ̀wù lọ. Ìgbà tí yóò fi wọ ìyẹ̀wù, ìyàwó rẹ̀ ti sùn wọra dáadáa. Ọlápàdé bọ́ sí balùwẹ̀. Omi tútù tó sọ pé òun ò lè fi wẹ̀ mọ́ lẹ́ẹ̀kan ló sì fi wẹ̀. Bí Ọlápàdé ti wẹ̀ tán, òun ló bọ́ sí orí ibùsùn. Ó wá ń fi ọkàn ro oríṣiríṣi nǹkan, bẹ́ẹ̀ ló ń yí kiri lórí ibùsùn. Lẹ́yìn bíi wákàtí kan tí Ọlápàdé ti ń yí kiri ní orí ibùsùn rẹ̀, òun lorun tó gbé e lọ. Ọlápàdé tají lójijì. Ó jọ pé ó lá àlá kan tó bà á lẹ́rù púpọ̀. Ó fi ọwọ́ nu ojú nù. Ó na ọwọ́ mú aago ọwọ́ rẹ̀ tó wà lórí tábìlì kékeré kan báyìí tó wà ní ẹ̀gbẹ́ ibùsùn wọn. Ó mú iná àtẹ̀tàn rẹ̀, ó sì tàn sí aago náà. Aago 5 àbọ̀ ìdájí ó ti lù. Ọlápàdé fò dìde lẹ́sẹ̀kẹsẹ̀. Ó mú aṣọ wọ̀, ó yọ ìbọn ìléwọ́ rẹ̀ lábẹ́ ìrọ̀rí rẹ̀. Ó mú kọ́kọ́rọ́ ọkọ̀, ó sì jáde lọ. Ọkọ̀ Ọlápàdé dúró ní iwájú àgọ́ ọlọ́pàá. Ọlápàdé sọ̀kalẹ̀ ní inú ọkọ̀ náà. Bí ó ti sọ̀kalẹ̀, òun ni àwọn ọlọ́pàá méjì kan báyìí ni wọ́n sáré wá bá a. Ọlápàdé ní, ẹ bá mi já ẹrù tó wà nínú ọkọ̀ yẹn. Àwọn méjèèjì wọ́n ń lọ sí ìdí ọkọ̀. Ọlápàdé sì ń wọ inú ilé lọ ní tirẹ̀. Bí wọ́n ti dé ìdí ọkọ̀ tí wọ́n ṣí ilẹ̀kùn ọkọ̀, wọ́n rí ọkùnrin kan báyìí tí wọ́n fi okùn hun bí ẹni hun aṣọ lẹ́yìn ọkọ̀. Wọ́n ti fi bílásítà dí i lẹ́nu tí kò fi lè mí pínkín. Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ kan báyìí òun ni wọ́n fi mú ọwọ́ rẹ̀ méjèèjì sẹ́yìn. Bẹ́ẹ̀ ni okùn ń bẹ ní gbogbo ara rẹ̀ bí ẹja tó lu àhàn. Àwọn ọlọ́pàá méjèèjì wọ sílẹ̀ nínú ọkọ̀. Ọlápàdé jáde, ó ní ẹrù wà nínú búùtù ọkọ̀ náà. Ọlápàdé padà sí inú ilé ní tirẹ̀. Ọlọ́pàá mìíràn wá kún wọn lọ́wọ́. Ọ̀kan nínú wọn sì lọ sí ibi búùtù ọkọ̀ náà. Bí ó ti ṣí búùtù náà, òun ló kan òkú ọkùnrin kan gìrìpà báyìí. Ojú ọta ìbọn ó hàn kedere ní àyà rẹ̀ ní ibi ọ̀gángán ẹ̀mí. Ọlọ́pàá náà tún ké sí àwọn ọlọ́pàá méjì mìíràn. Wọ́n sì jọ gbé òkú ọkùnrin náà wọnú ilé lọ. Ní inú ilé lọ́hùn-ún, Ọlápàdé àti àwọn ọlọ́pàá méjì kan wọ́n dúró ní iwájú ọkùnrin tí wọ́n dè ní okùn wọlé lẹ́ẹ̀kan. Wọ́n ti tú okùn lára ọkùnrin náà, ṣùgbọ́n ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ó sì wà ní ọwọ́ rẹ̀. Ọkùnrin náà jókòó sí ilẹ̀ẹ́lẹ̀ nínú yàrá tí wọ́n wà náà. Ọlápàdé súnmọ́. Ó ṣí téèpù aláwọ̀ eérú kan báyìí tí wọ́n fi dí ọkùnrin náà lẹ́nu kúrò. Lẹ́yìn náà, òun ló fi ẹ̀yìn rẹ̀ padà bí ikú ló sọ sí ibi àga tó dúró sí tẹ́lẹ̀. Ó wojú ọkùnrin náà lọ sàkún. Ó ní, ta ni ìwọ àti èkejì rẹ tí ẹ jọ wá ṣe ìkọlù sí ilé mi lóru mọ́jú yìí? Ta lẹ̀ ń ṣiṣẹ́ fún? Ọkùnrin náà wo Ọlápàdé, ó mẹnu, kò wí nǹkan kan. Ọlápàdé tún rìn súnmọ́ ọ̀dọ̀ rẹ̀. Ó bẹ̀rẹ̀ tí ó fi ọwọ́ ọ̀tún gbé àgbọ̀n ọkùnrin náà sókè. Àwọn méjèèjì wọ́n wá ń wo ara wọn lójú. Ọlápàdé ní, mo ti gba ọ̀rọ̀ lẹ́nu àwọn ọ̀daràn tí ò tó ọ. Mo ti gbà lẹ́nu àwọn tí ẹjọ́ jẹ́ irọ́. Bẹ́ẹ̀ ni mo ti gba ọ̀rọ̀ lẹ́nu àwọn tí ó le jù ọ́ lọ. Ọ̀nà tí mo fi lè gba ọ̀rọ̀ lẹ́nu ọ̀daràn ó tó 600. Ìwọ wá ní kí o mú èyí tó bá wù ọ́ níbẹ̀. Mo bi ọ́ lẹ́ẹ̀kan sí, ta ló rán yín láti wá ṣe ìkọlù sí ilé mi? Ọkùnrin náà ò tún dáhùn. Ó kàn mọ́ Ọlápàdé lójú lásán ni. Ọlápàdé fi ẹ̀gbẹ́ ẹnu rẹ́rìn-ín. Ó dìde ní iwájú ọkùnrin náà. Ó kọjú sí àwọn ọlọ́pàá méjì tó kù. Ó ní, bí eléyìí ò bá fẹ́ sọ̀rọ̀ lẹ́rọ̀, ẹ bá mi gbé irinṣẹ́ mi jáde. Ọ̀kan nínú àwọn ọlọ́pàá náà jáde lọ. Kò sì pẹ́ tó fi wọlé padà pẹ̀lú àpótí kan báyìí lọ́wọ́ rẹ̀. Ó gbé àpótí náà sí orí tábìlì ní ẹ̀gbẹ́ Ọlápàdé. Ọlápàdé ní, lọ bá mi bu omi wá, Yẹmí. Yẹmí jáde lọ lẹ́sẹ̀kẹsẹ̀. Bí Yẹmí ti lọ tán,
òní Ọlápàdé ló wojú ọlọ́pàá kan tó kù, ó ní lọ bá mi sọ fún Wọnú pé kó ṣètò ọkọ̀ kan kalẹ̀ fún mi. Ọlọ́pàá náà jáde lọ lẹ́sẹ̀kẹsẹ̀, ó wá kù Ọlápàdé àti ọ̀daràn tó mú ní òru náà. Bí Ọlápàdé ti fẹ́ ṣí àpótí tí wọ́n gbé wá fún un náà, ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dún. Ọlápàdé gbé ìpè náà, ó ń bá ẹni tó wà lódì kejì lọ́hùn sọ̀rọ̀, ó sì ń jáde lọ kúrò nínú yàrá náà. Lẹ́yìn nǹkan bí ìṣẹ́jú mẹ́wàá tí Ọlápàdé ti wà ní ìta tó ń bá ẹni tó pè é náà sọ̀rọ̀, òun ló ṣàdédé gbọ́ tí Yẹmí ń kígbe pé ọ̀gá ẹ máa bọ̀, wàhálà ti dé. Ọlápàdé já ìpè rẹ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀, ó sì sáré padà sí yàrá tí ọ̀daràn tó mú wá náà wà, tó ti ń gbọ́ ariwo Yẹmí. Ẹnu ọ̀nà òun ló pàdé Yẹmí, àwọn méjèèjì wọ́n sì jọ padà sínú yàrá náà. Yẹmí na ọwọ́ sí ọ̀daràn náà, ó ní kàyéfì tí mo rí nìyí ọ̀gá. Ó na ọwọ́ sí ọ̀daràn tí wọ́n mú wá náà, tó ń lọ inú mọ́lẹ̀ tó sì ń pòfóló, bẹ́ẹ̀ ni ẹnu rẹ̀ ló ń ru itọ́ funfun pàlà bí ẹmu. Ọlápàdé sáré sí i, ó ní kí Yẹmí ó kùn ún lọ́wọ́. Bí wọ́n ti gbé e, òun Ọlápàdé ṣàkíyèsí wípé ó ti tutù mọ́ òun lọ́wọ́, ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ó ti polówó. Ọlápàdé wojú ọlọ́pàá tó wà pé náà, ó bá ìdí lọ ilẹ̀, ó rọra tẹ́ òkú ọkùnrin náà sílẹ̀. Ìgbà yìí òun ló tó ṣàkíyèsí àmì ìràwọ̀ kéékèèké mẹ́ta kan tó wà níbi ọrùn ọkùnrin náà. Ẹsẹ̀kẹsẹ̀ òun Ọlápàdé rántí pé irú àmì náà òun ló wà lọ́rùn ọ̀kan lára àwọn méjì tí òun sáré tẹ̀lé nínú ilé ìwòsàn ní àná. Dájúdájú ọkùnrin ọ̀hún ni. Ọlápàdé dìde lórí ìjókòó, ó yára fi orókún méjèèjì kúnlẹ̀ sí ẹ̀gbẹ́ òkú ọkùnrin náà, ó sì ń fi ọwọ́ gbá pẹ́pẹ́ bóyá ajẹ́ dìde kí òun ti lè rí ọ̀rọ̀ gbà lẹ́nu rẹ̀. Bí ó ti ń fi ọwọ́ gbá, òun ni ọlọ́pàá tí wọ́n jọ wà níbẹ̀ ní eléérú ti sungi ọ̀gá. Ọlápàdé bá ìdí lọlẹ̀ padà, ó jókòó, ó fi ẹ̀yìn tì sí ara ògiri, ó wojú ọlọ́pàá tí wọ́n jọ wà níbẹ̀ lọ sàkún. Ọlọ́pàá náà ní májèlé òun ló jẹ ọ̀gá. Ọlápàdé fi orí dáhùn pé òun mọ̀. Àwọn méjèèjì wọ́n dákẹ́ fún ìgbà díẹ̀ kí Ọlápàdé tó ní ta ló wá lè fún ní májèlé jẹ. Ọlọ́pàá náà ò fèsì. Ọlápàdé ká ẹsẹ̀ méjèèjì kò, ó kó ọwọ́ méjèèjì lé, ó wá gbé orí lé, ó sì ronú lọ gbárí. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, òun ọkùnrin ọlọ́pàá náà ní mo rí tí ọ̀gá Dáṣọ Fúnjó tí wọ́n jáde láti inú yàrá yìí ṣáájú àkókò tí mo rí ọkùnrin yìí tó ń pọ̀ kàkà ikú. Ọlápàdé sí orí sókè lẹ́sẹ̀kẹsẹ̀, ó ní Dáṣọ Fúnjó, bẹ́ẹ̀ ni ọ̀gá. Ọlápàdé dìde fùú lẹ́sẹ̀kẹsẹ̀, ó rìn lọ sí ọ̀nà ibi tí ọlọ́pàá náà wà, ó fi ọwọ́ lé ọlọ́pàá náà ní èjìká, ó ní ẹ palẹ̀ òkú yìí mọ́ kí ẹ gbé e lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò tó péye. Mo fẹ́ fi ìdí rẹ̀ múlẹ̀ bóyá májèlé ló pa ní tòótọ́ àti pé irú májèlé wo ni. Ọlápàdé ò wẹ̀yìn mọ́ tó fi jáde lọ. Iwájú ọ́fíìsì Dáṣọ Fúnjó òun ni Ọlápàdé òun ló gbà kọjá. Bí ó ti ń kọjá lọ, òun ni Dáṣọ Fúnjó náà ó ṣí ilẹ̀kùn ọ́fíìsì rẹ̀ tó sì jáde síta. Bí ó ti jáde tó rí Ọlápàdé, ó ní ọ̀rẹ́ wa, ẹ ò sì kí wa. Ọlápàdé dúró sí i, ó wo ẹ̀yìn wò, ó sì rí Dáṣọ Fúnjó tó ń rẹ́rìn-ín. Ọlápàdé mọ̀ wípé òun ni Dáṣọ Fúnjó fi ń ṣe yẹ̀yẹ́. Ọlápàdé yí ojú padà, ó sì lọ sí ibi tí Dáṣọ Fúnjó wà. Bí Ọlápàdé ti dé ọ̀dọ̀ Dáṣọ Fúnjó, ó kí i, ó sì tọrọ àforíjìn pé òun ò yà kí Dáṣọ Fúnjó. Ó ní ẹ má bínú pé òun ò yà kí yín, ojú ló ń kán mi. Dáṣọ Fúnjó tún rẹ́rìn-ín yàngì, ó ní afọwọ́faná ó ti ṣe lè dúró wíjọ́. Mo tiẹ̀ gbọ́ pé kẹ́ ẹ tó fọ̀rọ̀ wá ẹni tẹ́ ẹ mú lẹ́nu wò, wọ́n ní ó ti tàtẹ́rù nípa. Ọlápàdé mí kanlẹ̀. Dáṣọ Fúnjó tún rẹ́rìn-ín, ó ní labalábá tó lóun ó ṣèṣe ẹyẹ, irọ́ ló ń pa, kò lè ṣe bí ẹyẹ. Irọ́ ni ahọ́n ń pa, ahọ́n ò lè tó imú. Ìyẹ́lẹ̀ ó máa wò lẹ́yìn ẹyẹ, ẹ ò lẹ́yẹ rí. Kèrègbè òfìfo yín ó kú àṣedànù, a ó máa wo ibi tí ẹ ó bá yàrá èyí já. Dáṣọ Fúnjó kúrò ní iwájú Ọlápàdé, ó yí kọ́kọ́rọ́ sí ilẹ̀kùn ọ́fíìsì rẹ̀, ó sì ń yan lọ sí ìdí ọkọ̀ rẹ̀ ní ibi tó gbé e sí. Ọlápàdé ń wò ó bó ti ń lọ, bẹ́ẹ̀ ni Ọlápàdé ń rò lọ́kàn pé bí ajé ìwà ìbàjẹ́ yìí bó bá lọ sí mọ́ Dáṣọ Fúnjó lórí, yóò mọ̀ wípé eyín alágbẹ̀dẹ kò ran irin. Ọlápàdé minú, ó sì bá tirẹ̀ lọ. Aago 8 òwúrọ̀ ó kọjá ìṣẹ́jú 4 ọjọ́ kejì, òní ọkọ̀ Ọlápàdé òun ló dúró ní inú ọgbà àgọ́ ọlọ́pàá. Ọlọ́pàá kan ó sáré wá pàdé rẹ̀, ó kí i, ó sì gba báàgì ọwọ́ rẹ̀. Àwọn méjèèjì
wọ́n sì jọ rìn lọ sí ọ́fíìsì Ọlápàdé. Bí wọ́n ti wọ ọ́fíìsì tí ọlọ́pàá náà gbé báàgì Ọlápàdé sórí tábìlì tí ó tún yọ fáìlì kan báyìí tó wà ní abíyá rẹ̀ jáde tó sì ná sí Ọlápàdé, ó ní àbájáde àyẹ̀wò tí wọ́n ṣe lórí ikú ọkùnrin náà nìyí ọ̀gá. Ọlápàdé wojú ọlọ́pàá náà, ó sì rọra gba fáìlì náà lọ́wọ́ rẹ̀. Ọlápàdé ò tí ì jókòó tó fi sí fáìlì náà wò. Bí ó ti ṣí, òní ọlọ́pàá náà ní wọ́n ní májèlé òní ọkùnrin náà jẹ, inú mímu òní wọ́n sì fi májèlé ọ̀hún sí. Ọlápàdé wo ọkùnrin ọlọ́pàá náà lọ sàkún, ó mí kanlẹ̀, ó fi ọwọ́ méjèèjì gbé àgbàdo lọ́wọ́, ó ní o ṣeun Dékúnlé, òní ni Wálé yóò kúrò ní ilé ìwòsàn, ara rẹ̀ ti balẹ̀ dáadáa. Bí ó bá di aago kan ọ̀sán, kí ìwọ àti Yẹmí kí ẹ lọ gbé Wálé láti ilé ìwòsàn. Kò burú sà, ìwọ lè máa lọ, bí o bá dé ìta kí o pe Sànyà pé kó yọjú sí mi. Kò burú ọ̀gá. Dékúnlé dìde, ó bẹ́rí fún Ọlápàdé, ó sì jáde lọ. Ọlápàdé fi ẹ̀yìn tì lórí àga tó jókòó, ó sì ń mí ìmí ẹ̀dùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ tó ti wà lórí ìjókòó, òní ẹnìkan kan ilẹ̀kùn ní ìta. Ọlápàdé ní ta ni o, kó wọlé. Ilẹ̀kùn ṣípìrí, Sànyà sì wọlé, ó ní a kú ojúmọ́ sà. Báwo ni Sànyà? Dáadáa ni ọ̀gá. Gbogbo ilé ńkọ́ o, a dúpẹ́ fún Olódùmarè sà. Jókòó. Ọlápàdé nawọ́ sí orí àga tó wà ní iwájú rẹ̀ pé kí Sànyà ó jókòó lórí rẹ̀. Sànyà ní ẹ ṣeun ọ̀gá. Lẹ́yìn tí Sànyà jókòó tán, ó ní Dékúnlé ní ẹ sọ wípé kí n yọjú sí yín. Bẹ́ẹ̀ ni, jọ̀wọ́ mo ní àwọn ìbéèrè kan láti bi ọ́. Sànyà tún jókòó dáadáa, ó ní mò ń gbọ́ yín ọ̀gá. Ta ló sọ wípé orí tó jáde láti yàrá tí a ti ń fi ọ̀rọ̀ wá ọkùnrin tó wá ṣe ìkọlù sí ilé ọ̀dọ̀ mi lẹ́nu wò? Ó ní àwọn méjì ni mo rí sà, Tani àti Tani. Tàfá Sónibárẹ́ òun ni mo kọ́kọ́ rí. Ọlápàdé ní èmi ni mo rán Tàfá pé kó lọ bá mi mú nǹkan kan wá nínú yàrá náà. Kò burú ọ̀gá. Jọ̀wọ́ ta ni ẹnì kejì tó sọ pé o rí? Ọ̀gá dá sọ fún Jóni sà. Ọlápàdé dákẹ́ lọ díẹ̀ kó tó sọ wípé ṣé o ti gbọ́ pé májèlé ni ọkùnrin náà jẹ? Dékúnlé sọ fún mi bẹ́ẹ̀ sà. Ọlápàdé yọ ìwé kan jáde nínú fáìlì tó wà ní iwájú rẹ̀. Ó nà á sí Sànyà. Sànyà sì bẹ̀rẹ̀ sí ní yẹ ìwé náà wò. Ọlápàdé ní àbájáde àyẹ̀wò tí wọ́n ṣe lórí òkú náà nìyẹn. Dókítà ti fìdí rẹ̀ múlẹ̀ pé májèlé òní ọkùnrin náà jẹ, inú mímu ẹlẹ́rìndòdò òní wọ́n sì fi májèlé ọ̀hún sí. Irú májèlé náà kò lè lò ju bí ìṣẹ́jú 10 lọ lára ẹni tó bá jẹ kó tó jẹ Ọlọ́run nípè. Bí kì í bá ṣe bẹ́ẹ̀ ni, n ò bá sọ wípé bóyá ọkùnrin náà ti jẹ májèlé ṣáájú àkókò tó wá ṣe ìkọlù sí ilé ọ̀dọ̀ mi. Sànyà wojú Ọlápàdé. Ọlápàdé ní ṣé ìwọ náà ti wá rí wípé ọ̀rọ̀ náà ó so ọlọ́gbọ́n kọ́, ó so wèrè kọ́ báyìí? Ọlápàdé dìde lórí ìjókòó rẹ̀, ó rìn lọ sí ibi ẹ̀yìn àga tó fi jókòó, ó fi ọwọ́ méjèèjì rọ̀gbọ̀kú lé ẹ̀yìn àga náà. Ó bẹ̀rẹ̀ sí ní wo Sànyà lójú, ó ní gẹ́gẹ́ bí ọ̀tẹlẹ̀múyẹ́ tí mo jẹ́, tí ìwọ náà sì mọ̀ wípé n kì í ṣe ọmọdé mọ́ ní ìdí iṣẹ́ yìí, ẹni méjì òun ló láǹfààní láti fún ọkùnrin tó ṣe ìkọlù sí ilé mi ní májèlé jẹ, Dasọfúnjó àti Tàfá. Bí a bá wá fojú inú wò ó, kò sí ìdí kankan tí Tàfá tó fi lè fún ọ̀daràn náà ní májèlé jẹ, ṣùgbọ́n sí orí Dasọfúnjó, ìdí tó fi lè fún ọ̀daràn náà ní májèlé jẹ ó pọ̀ rẹpẹtẹ. Ọlápàdé tún rìn kúrò ní ẹ̀yìn àga tó wà, ó padà sórí ìjókòó. Bí ó ti jókòó, òun ló tún mí kanlẹ̀, ó ní mo bi ọ́, ta ni ìwọ fúnra sí jù nínú àwọn méjèèjì tí o rí náà? Sànyà wojú Ọlápàdé, ó ní ọ̀gá Dasọfúnjó ni sà. Ọlápàdé tún jókòó dáadáa, ó ní Dasọfúnjó òun ni ìwọ náà tún fúnra sí àbí? Bẹ́ẹ̀ ni ọ̀gá. Kí ni ìdí tó fi jẹ́ wípé òun ló fúnra sí nínú àwọn méjèèjì? Ṣebí ẹ̀yin lẹ sọ wípé inú mímu ẹlẹ́rìndòdò òun ni wọ́n fi májèlé náà sí. Ọlápàdé ní èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o, ohun tí dókítà sọ nìyẹn. Kò burú sà, mo rí ohun mímu ẹlẹ́rìndòdò kan lọ́wọ́ ọ̀gá Dasọfúnjó bí wọ́n ti ń jáde láti inú yàrá tí ọkùnrin náà kú sí náà. Wọ́n sì ti mu ohun mímu ẹlẹ́rìndòdò náà dé ìdajì. Mo padà rí wọn lọ́jọ́ náà tí wọ́n padà lọ tú ohun mímu ẹlẹ́rìndòdò tó kù tí wọ́n lọ tú dànù sí ìta. Ọlápàdé dákẹ́ lọ díẹ̀, ó ní okùn mẹ́ran wàyí, àparò ti kó sínú ìkẹkùn pẹyẹpẹyẹ, okùn bí yóò ti bọ́, Gbangba Dekun kedere bẹ́ẹ̀ wò báyìí.
àṣé ọlọ́run àtijọ́ òní pẹ́ kó tó múni, ẹṣin òní ọlọ́run ìwòyí ń gùn. Èmi náà ti rò bẹ́ẹ̀ tẹ́lẹ̀, ìdí nìyẹn tí mo fi lọ gba ìwé àṣẹ láti fi òfin mú Dáṣọfúnjó. Ọlápàdé sí àpótí kan báyìí ní ẹ̀gbẹ́ rẹ̀, ó sì mú ìwé àṣẹ láti fi òfin gbé Dáṣọfúnjó jáde. Ó rẹ́rìn-ín, ara rẹ̀ sì yá gágá. Ó ní a ó fi òfin gbé Dáṣọfúnjó lónìí, òun ni yóò sì ṣe atọ́nà wa dé ọ̀dọ̀ àwọn tó rán níṣẹ́ ibi náà. Bí gbogbo àwọn tí a mú sí ìgbèkùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí wọn ò bá sì mọwọ́ mẹsẹ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, a ó tọrọ àforíjì lọ́wọ́ wọn, a ó sì tú gbogbo wọn sílẹ̀ pátápátá kí wọ́n máa lọ. Ọlápàdé dìde fùú. Bí ó ti dìde, òun ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dún. Ó na ọwọ́ mọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà, ó gbé ìpè rẹ̀, ó ní hello. Ọlápàdé ò sọ ju bẹ́ẹ̀ lọ tí ara rẹ̀ tó fi bẹ̀rẹ̀ sí ní wárìrì, tí oògùn akọ sì bò ó. Agara dá a lẹ́sẹ̀kẹsẹ̀, kò fèsì kankan fún gbogbo nǹkan bí ìṣẹ́jú méjì tí ẹni tó pè náà tó fi bá a sọ̀rọ̀. Ọlápàdé bá ìdí lọlẹ̀ padà lórí àga tó ti dìde. Bí ó ti ń làágùn, òní òtútù tó ń mú láti inú wá. Ṣàyà ní ṣé kò sí nǹkan wọ̀ ọ̀gá. Ọlápàdé ò fèsì kankan, ó di ojúmọ́ rí lọ gbárí. Bẹ́ẹ̀ ni omi bẹ̀rẹ̀ sí ní dà wàràwàrà lójú rẹ̀ bí ìsàn odò. Dájúdájú ọ̀fọ̀ ńlá òun ló ṣe Ọlápàdé. Ọlápàdé ò wí nǹkan kan, ó doríkodò. Omi bẹ̀rẹ̀ sí ní sàn lójú rẹ̀ bí ìsàn odò. Dájúdájú ọ̀fọ̀ ńlá òun ló ṣe Ọlápàdé. Irú ọ̀fọ̀ wo ló ṣe Ọlápàdé? Kí ni tó ṣẹlẹ̀ sí Ọlápàdé gan-an ní pàtó? Ẹ wò mí, ẹ jẹ́ máa ṣẹnu dédé síbí fún tòní. Lágbára Ọlọ́run Olódùmarè, a tún máa tẹ̀síwájú láìpẹ́ níbi tá a bá dé tá a máa mú tuntun sọ. Ẹ má gbàgbé o láti bá mi láìkì àwọn fídíò mi, ẹ má sì gbàgbé láti bá mi ṣí àwọn fídíò mi ọlọ́kanjọ̀kan. Orí ń fáwọn o, ẹ̀dọ̀ kìí dògbé, òtútù ìmẹ́ja lálẹ́ odò, ẹnìkan yẹn kó dídì mọ̀dẹ̀ kú rọ́jú. Ayọ̀ àtàláfíà tí mò ń fi yín lẹ̀ sí lónìí, òun la ó tún máa pàdé láìpẹ́ tá a ti máa tẹ̀síwájú. Abíọ́dún ni mò ń jẹ́, bàbá mi òun ló ń Jọláwuyì. Ó tún dìgbà kan náà.